orúkọ ni èkùnà rí o lónìí o mo fẹ́ dá ọ padà sínú ìwé wòlíì àìsáyà orí kẹsìn nínú ẹsẹ̀ ìkẹfà. Níbẹ̀ la sọ tẹ́lẹ̀ wòlíì àìsáyà nìkan ti jáde torí pé ìyàn bí ọmọkùnrin kan ìyàn bí kò á lẹ́yìn èyí nìsí kọ́ ìyàn ọmọkùnrin nì ìyàn mú kò á kò yàtọ̀ nínú rẹ̀. Àkọ́kọ́ bí èkejì ọmú ta lọ́rẹ ọmú ṣe ìrúbọ lórí igi àgbélébó. Ìjọba ẹ̀yà lé èjìká rẹ̀, ìjọba ayé ìjọba tọ̀run ẹ̀yà lé èjìká rẹ̀. Ní àgbẹ̀ orúkọ rẹ̀ ní òyanu ní àgbẹ̀ orúkọ rẹ̀ ní olùdámọ̀ràn. Ṣùgbọ́n lónìí o ẹ̀kẹta là dúró lórí rẹ̀. Ní àgbẹ̀ orúkọ rẹ̀ ní Ọlọ́run Alágbára. Ṣé mo rí orúkọ rẹ̀ nìkan ní pípé rẹ̀ agbára nínú rẹ̀. Agbára ni náà ẹ kàn ọ́ lọ́ra bá dúpọ àrìsàn kọ́ àkàrà kan ó gógógógó lágbára ọ̀hún náà mo lè wí ọ́ wípé kó a gba òtura lọ́lọ́ba. Nítorí pé orúkọ Ọlọ́run Alágbára kí wọ́n bá pè ènìyàn lálágbára ó túmọ̀ sí pé agbára rẹ̀ ó kọjá agbára kéékèèké, agbára ṣáṣàṣá. Irú agbára kan sẹ́yìn káìwí agbára kan jẹ́ pé ó yóò ṣeun kété kó ra rẹ̀ títí wéwé èrò wí wọ́dẹ̀ yóò bọ́ nínú gbogbo ẹ̀yà. Torí pé wẹ́ẹ̀ ti gbọ́ nípa Ọlọ́run Alágbára ni. Ọlọ́run Alágbára kan jẹ́ pé ọmú èèyàn sátìmọ́lé ẹbí bẹ́ẹ̀ náà abẹ́rẹ́ rẹ̀ kọ́ bá dọ̀la ọ lọ síbẹ̀ lóru o láàrin gba àṣẹ lọ́ọ̀ba, láàrin gba àṣẹ lọ́ọ̀yàn sójà, láàrin béèrè kọ́kọ́rọ́ kan mú ti túbú àtẹ̀yí kan mú ti ọ̀nìrìn lọ́sẹ̀. Pétérù ọba wọn à pa wọn à mú ṣe àjọyọ̀. Ṣùgbọ́n Ọlọ́run Alágbára ó lu Pétérù pẹ́pẹ́pẹ́pẹ́ áńgẹ́lì ẹ̀kẹ́ gbé alẹ́ hàn láàrin sílẹ̀kùn. Ilẹ̀kùn dédé ń ṣí níwájú rẹ̀. Bá àdẹ gẹ́lẹ́ náà lílẹ̀kùn ti dédé ya ṣí níwájú rẹ̀ kó bá yọ̀ gba Ọlọ́run mọ́ bá a sọ lépa rẹ̀ kó bá gbà á gbọ́ lónìí. Yàgò kẹ̀ṣẹ̀ jáyé rẹ̀ yé ṣe sàn níwájú Ọlọ́run. Kó dẹ̀ ní ìgbàgbọ́ bó ti wù kékeré tó kọ́ nínú Ọlọ́run Olódùmarè pé Ọlọ́run Alágbára o á ṣílẹ̀kùn túbú tọra, túbú tẹ̀mí àti túbú ìṣòro ayé rẹ lọ́ọ̀kọ̀ ẹ̀ á. Agbára láti ṣeun kété, agbára láti ṣeun lílá. Jésù Kristi fúnra rẹ̀ ó kéde rẹ̀ nínú Mátíù orí 28 ẹsẹ̀ 22. Ó kéde àṣẹ rẹ̀, ó kéde agbára rẹ̀ kọ́ba ayọ̀mọ̀ wí èsì ibi kìṣòro ráyè mójú pamọ́ sí nínú ayé rẹ̀. Ìkéde agbára láyé àti lọ́run ní ẹ̀ràn tí mú kò òun lílá lè yí ni o òun kì í síbẹ̀ o. Kéde agbára láyé àtọ̀run, agbára kò borí agbára òkú, kò borí oṣó, kò borí àjẹ́, kò borí ìran ẹ̀mí kẹ́mí kété kankan dárúkọ kó jẹ́ pé oṣẹ́ ìbíran gan ó gbogbo ojú tó oṣó àtàjẹ́. Ìkéde agbára láyé àti ọ̀run náà ti gbélé òun lọ. Ó gan fúnra rẹ̀ ó gan lágbára. Bíbélì ní sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ nínú ìwé wòlíì àìsáyà kàákà aṣáájú ni lórí kẹsìn ẹsẹ̀ 6. Ní orúkọ rẹ̀ yíyá jẹ́ ìyanu àgbàyanu, yíyá jẹ́ olùdámọ̀ràn, ṣùgbọ́n yíyá tó a jẹ́ Ọlọ́run Alágbára. Olòmúrìn ayé ìyéhun a ó ti rú lójú. Bóyá Ọlọ́run ni Jésù, bóyá ọmọ rẹ̀ ni o, ó yẹ kí èyí ọ wí ìwé mímọ́ ẹ̀yọ̀ kúrọ́ o. Ní orúkọ rẹ̀ ẹ̀yà jẹ́ Ọlọ́run Alágbára. Ó lè ṣetán lọ́lọ́ba láti lékété ẹ̀mí èṣù kẹ́ yọ ayé rẹ̀ kẹ́ dá láàmú láti lé ọ jáde. Wẹ́ẹ̀mọ kẹ́ yọ ọ lẹ́run wí àpò rẹ̀ jò
wẹ́ẹ̀mọ kẹ̀ yọ lẹ́run wẹ́ẹ̀ oṣù wẹ́ẹ̀mọ kẹ̀ yọ lẹ́run tọrọ ẹ̀bá kọ́bọ̀ làbò rẹ wẹ́ẹ̀mọ kẹ̀ yọ lẹ́run kété bí kò kọ̀wé sí náà fagilé-ìwé rẹ wẹ́ẹ̀mọ kẹ̀ yọ lẹ́run o ṣẹ́kọ̀ọ́ gbà dípò kò yẹ kó jèrè o dẹ̀ tó yá ṣòfò lórí iṣẹ́ ni síbẹ̀síbẹ̀ náà owó ilé ẹ̀rá kan ká àwé rẹ̀ àmú ọlọ́sọ̀dọ̀ àbá kan àti mú ọlọ́dọ̀ àbá yìí ọ̀rọ̀ ni bá ti mú lójú àdè mú ọ lọ síbòmírìn ṣọ̀dọ̀ àbá kankan kọ́ yẹ kó a yún orúkọ Jésù níbi kọ́ ẹ̀ ànẹ̀ bá nẹ̀ kọ́ bá rà mí ṣe kọ́ dẹ̀ lè gbàgbọ́ nínú ọkàn rẹ gbàgbọ́ pé agbára Ọlọ́run alágbára wọ́n dárúkọ rẹ̀ sínú ayé rẹ lónìí orúkọ ìyanu orúkọ olùdámọ̀ràn orúkọ Ọlọ́run alágbára ó tú ọ sílẹ̀ o ó sọ ọ́ dòmìnira o ó tú kété àṣírí èṣù kẹ̀ nínú ayé rẹ lọ́lọ́lọ́ba kété ó ṣẹ́ èṣù nínú ayé ọmọ rẹ ni agbára Ọlọ́run ó jó ọ dànù ní lọ́lọ́ba kété lulẹ̀kùn kan tì mọ́ ọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Jésù Kristi mo mú kọ́kọ́rọ́ ti Jésù Kristi kẹ̀ nínú orúkọ rẹ̀ ọjà kò ń ṣílẹ̀kùn òní lẹ̀kùn ṣeré rẹ lẹ̀kùn tẹ̀síwájú rẹ lẹ̀kùn ìdàgbàsókè rẹ lẹ̀kùn àlùyọ rẹ lẹ̀kùn oríire rẹ kí kété rẹ kẹbẹ̀rẹ̀ sí àṣì lórúkọ ńlá ti Jésù Kristi ojú lórúkọ mi ọmọ àbálábí tán tí wọ́n rán orúkọ Jésù ó dá mi lójú ju àdá lọ ire o.